ẹni tó bá jẹ́ ọmọ Ìbàdàn gidi tó gbà pé ọmọ Ìbàdàn lówó ẹ máa fọkàn sí o. àwọn kan méjì mo fẹ́ sọ̀rọ̀ lórí wọ́n pè Ìbàdàn níbi tí olè ti ń jàre lóhùn kò sẹ́ tó fọkàn sí rí. èkejì Ìbàdàn Agẹṣin kólé ẹ béèrè ẹ̀rí o ara ọmọ gapá ara aláàánú Ìbàdàn déédéé Ògbómọ̀ṣọ́ kílẹ̀ ní wọ́n ń bú wa ní àwọn ọ̀tá wa ní ń pè wá bẹ́ẹ̀ yẹn. wọ́n bá ní Ìbàdàn bí tí olè ti ń jàre olóhùn Ìbàdàn ń mọ ẹ̀tọ́ ni o. ẹni ẹ mọ̀ pé ibà ló nílẹ̀ kìnnìkan bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ bá kọ́kọ́ dórí ilẹ̀ náà ni ó ní bí kálukú ṣe dé ó ṣe nílẹ̀. wọ́n wá ní Ìbàdàn ibi tí olè ti ń jàre olóhùn ẹni tó wá ẹ mọ̀ pé wọ́n tulẹ̀ fún yàrá wọ́n ní ká ilẹ̀ kọ́ òde ló fẹ́ dáko ẹ farabalẹ̀ o wọ́n ní kọ́ mọ́ lọ ibi ló fẹ́ dáko sí ibi tó ń lọ dáko sí ni tó o bá débẹ̀ wọ́n ń pe àwọn kankan ní cash crop wọ́n ní kọ́ má gbin kòkó má gbin obì kó o sì má gbin ọ̀pẹ o lè má dáko kọ́ ọ má gbin àgbàdo iṣu àwọn kan tó mú lọ ni. ọwọ́ lọ dáko sísàlẹ̀ odò ọdọọdún lọmọ ń lé ọmọ yẹn ní ọmọ lọ ọwọ́ dáko wọ́n àjọ̀dún wọn lọ wo oko wọ́n rí oko lọ ọwọ́ désàlẹ̀ odò wọ́n bá kòkó obì ó ti tó ká wọ́n ní tó bá dọ̀la ẹ lọ ká o. àwọn ọmọ onílẹ̀ wa lọ wọ́n ká àwọn amú olóòmólè ọwọ́ adélé bàbá kábíyèsí amólè o wọ́n ní ta ló lè tó mú ló lè ní kí ló jí o ó lóun ká kòkó ni ká ló gbin kòkó ó lóun ló ń gbìn ó ní ilẹ̀ wo ló gbìn sí kí ni àdéhùn òun pẹ̀lú rẹ ẹ wá ní olè jáde olóhùn tá ló lè inú ẹni tó lọ jí kòkó gbìn. àwa ní bàbá ní àròlẹ́jọ́ ọmọ onílẹ̀ ní ọjà rẹ mo wá dáwọ́ olè ṣé ó lè ní wá. ẹ̀mú lọ èkejì Agẹṣin kólé ẹ̀yìn rí olè tí ọmọ Agẹṣin tí ọmọ kólé irọ́ wọn gbà tí jáde ilé kókó ni wọ́n bá ti ń lé wọn mọ́sí wọn ó kì í náà bọ́lé Agẹṣin kúnlé wọ́n fi kúnlé wọn ni ẹ gbọ́dọ̀ dé ìmọ̀ ẹ̀ṣẹ́ ẹjọ́ kẹsàn án olè àmọ́ Agẹṣin ọlọ́ọ̀jẹ́ mi wọ́gùn ọlọ́ọ̀jẹ́ aṣọ̀pọ̀ ọdún eléyìí ò ní àṣemọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ ẹ kú ọdún aṣọ̀pẹ̀ o.